Wondocase Record. Happy birthday. Bismillah. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà o. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà o. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà o. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà. Òkìkí ànábì kún fáyà kún ọmọ àwọn ènìyàn lọ́hùn ọmọ wọn nílùú Ẹdẹ mọ̀pọ̀ tì ní àgbálẹ̀ kìnìún lọ lọ́jà ìjù o níbi kápẹ́ràn ọ̀kín lọ lọ́jà ẹyẹ o láàrin ẹyẹ igbó. Ó bá jẹ́ torí ẹ má dààmú jìnnà Òkìkí nẹ́kẹ́ sí jẹ́jẹ́ mi mo jókòó sínú ilé mi. Òkìkí ni bàbá mi alájílẹ̀ tí ọkọ̀ kò pè mí wọ́n ní Òkìkí gbéra nílẹ̀ o wá kọrin ọpẹ́ aṣá ti mọ̀ pé wọ́n lákọrin ọba tán sọ nígboro wá bá mi kọrin fọlọ́jọ́ ìbí o kò dúpẹ́. Every October ṣe o ṣáni ọjọ́ ìbí o Ismail Ayinde Adéyẹmọ ọkọ̀ Wásílà Bẹ̀kẹ́ Adéyẹmọ o mà ní sunkún long life and prosperity kò ní jáṣe mọ́. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà. Bẹ̀dẹ̀ bá wà láyé kó máa dúpẹ́ ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ṣáni òjèrò ayé mọ́ ọ̀pọ̀ ń bẹ láyé bí aláìsí ti ẹ̀ tọpẹ́ mo ti rẹ́ ni tó pèrú o fàyè gbọ́ tí ó dé dúró bá wọn kírun ọ̀hún láyé mo dẹ̀ ti rẹ́ ni tó fọṣọ ẹ̀ tó dẹ̀ ṣàkàṣọ yẹn ò dẹ̀gbẹ́ lójú ẹ̀ o tó fi kú ó jẹ́ wọn tá bẹ́ẹ̀ ni wàláì kó pa ẹ lórí àánú lórí gba Ismail o ó yá máa dúpẹ́. Bàbá dókítà bàbá lọ́ọ̀yà bàbá dàrẹ́kítọ̀ àmì kí dókítà Táyọ̀ mi ò kí n máa gbọ́ dáadáa wọ́n ṣe gbàgbé lọ́ọ̀yà Bísí o bá mi kí dáadáa wọ́n ṣe gbàgbé Ṣadé mi o fíìm dàrẹ́kítọ̀ mi lè gbàgbé Olúwaṣeyì o ò mà ní sankun long life and prosperity kò ní jáṣe mọ́. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà. Ismail Ayinde Adéyẹmọ ọkọ̀ Wásílà jẹ́ sáré lọ lú bàbá ẹ̀ bàbá tó bí ẹ òun ṣáni lú bàbá ẹ̀ ò jẹ́ kí ẹ délé. Ṣé wọ́n ló máa jí bọ́sì ọmọ ẹgbẹ́jì owó wa ọmọ agúnyán jẹ́ lọ́wọ́ èèyàn nílùú bàbá ẹ̀ ọmọ arúkà nígbà ọ̀pọ̀ nílùú owó bàbá rẹ̀ ló gúnyán jẹ níbi tán ti rókèlè kan lẹ́gbẹ̀jẹ̀. Bàbá rẹ̀ lógún yẹn jẹ níbi tán tí rókèlè kan lẹ́gbẹ̀jẹ̀. Fàámi agún lóye bí èbó ọmọ ṣèkànlá ọmọ gọ́rọ́ bí èpo yọ ọmọ agúnyán mọ́ọ̀dì ọmọ afọkọ̀gboyè ọmọ gboyè gboko. Àtẹ̀gùn mẹ́wẹ̀ẹ́ wà ní bàbá yín fi gboyè nílé òun. Jí ń fẹsẹ̀ kan yálé màmá ẹ̀ Ismail ikọ̀ ọmọ olókun ẹṣin ọmọ àríkú mọ́sà ọmọ agbọ́ tí kú yọ ọmọ àríkú ṣọ́yà gbàǹdì. Tí n bá ní kí n máa kì í ẹ lọ Ismail ilé àṣùwọ̀ láyé àtúmọ̀ bá mi níbí long life and prosperity kò ní jáṣe mọ́. Òní ni ọjọ́ ìbí Ismail Ayinde Adéyẹmọ kan wá sí Lábẹ̀kẹ́ kò pẹ́ láyé èyí ò máa ní jáṣe mọ́ lọ́la nàbí oníṣẹ́ ńlá long life and prosperity nínú àlàáfíà o. Long life and prosperity nínú owó ńlá o. Long life and prosperity nínú àlàáfíà o. Ẹ̀mí ẹ̀gún wá sọ̀pọ̀ ẹ̀ nínú ọlá ńlá. Long life and prosperity nínú àlàáfíà o. Ẹ bá mi kí bàbá mi Akíndé Adérelé. Long life and prosperity nínú àlàáfíà o. King of bigger boys ẹ kú tọ́jú mi. Long life and prosperity nínú àlàáfíà o. Long and prosperity o. Long life and prosperity nínú àlàáfíà o. Òkìkí Ànábì Muhammadu Rasulullah ọmọ àwọn ẹni Ọlọ́run ọba kò ìfàyà kún. Wondocase Record.